Nítorí pé mo mọ̀ pé ìdàgbàsókè Ogun State, ìdàgbàsókè àti ìlọsíwájú Ogun West ní gbogbo yín wà fún Ọlọ́run àti ìfòyí. Ní àwọn kábíyèsí tó jẹ́ kábíyèsí tán yìí tó ti dàgbà púpọ̀ lórí oyè, ẹ má bínú kábíyèsí alága. Gbogbo àwọn kábíyèsí tó ti wà lórí oyè bí olóbí bí ẹ má jẹ́ kí n bẹ̀rẹ̀ sí káyọ̀ lórí mo lè ṣe mistake, ẹ má jẹ́ ṣe mistake. Gbogbo wọn náà mọ̀ wípé àwọn ọmọ wa ní Ogun West àtobìnrin ni o àtọkùnrin ni o gbogbo wa la fẹ́ ìlọsíwájú torí pé ọ̀dọ̀ tiwa ó ti rẹ̀ jù wọ̀ tó bá ní ìkọ́ rẹ̀ yìí tó tún wá ṣe jù ṣe mọ bí dẹ́ẹ̀tì yẹn ṣe máa rí. Torí náà ló ṣe jẹ́ wípé and the only thing tó lè mú wa kúrò nínú ìṣẹ́ wàhálà òní ẹ̀kọ́. Tó bá jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ bíi tọ́lọ́run kó bá wa jẹ̀dẹ̀ fún wọn ó sì ti máa gbé wọn sí afẹ́fẹ́ rẹ̀ lọ. Àti gbogbo àwọn yòókù tí nìfẹ́ máa dárúkọ ní tó jẹ́ pé wọ́n tiraka láti ṣe pé kí a kàwé. Ṣé afẹ́sọ̀ ti dọ́gbọ́n tún ní ọ̀tẹ́gbẹ̀ yẹn tàbí tí kókó fẹ́ sọ Ọlábìntán la fẹ́ sọ tàbí àwọn aṣíwájú wa tó jẹ́ pé kájú sọ ti Mrs. Ọ̀yágbọ́lá ni àti gbogbo àwọn èèyàn wa tó ti dìde tó ti tiraka ṣùgbọ́n àwọn ẹni bí ẹni òkùnkùn yìí kọ́ àfi kẹ́yìn bàbá wa àti ẹ̀yìn ìyá wa kẹ́ bá wa dìde láti make sure wípé education tí à ń pọ̀ sùn yìí àti ìgbára ẹni tí à ń lé yìí lọ́run jẹ́ kí ọwọ́ wa kó tó. Ẹ tá a mọ̀ ìyá tá a mọ̀ bàbá ẹ̀ tá a mọ̀ ìyá tá a mọ̀ bàbá mọ̀ títí wá a mọ̀ nǹkan tó gbé nílé. Àwa ní pé àwọn kan lẹ́gbẹ́ dàgbò àmọ́ àti ẹ̀mọ́ rírun àmọ́ bí tó ti já wá. Ẹ má bínú sí mi o wípé mo ń lo àsìkò yìí ìwòye àná mo wà l'Ábùjá mo lè láti padà torí ní second one yẹn mo wà ní the second one ìṣe bó ṣe ṣe ń gbà yẹn náà ló ṣe ṣe léyìí tó kù kì í ta àkọ́kọ́ yẹn ní mi ìmọ̀ torí pé kò sí nǹkan tó lè lani ló ẹ̀kọ́ lọ kò sí nǹkan tó lè gbà ní tó lè gbà ní ibi tẹ̀ ẹ̀kọ́ èmi ò bá ẹ̀ka bá kọ́ èmi báyìí tí ìgbà lọ sí ìgbà lóko Èkó láti ṣe primary mo dúpẹ́ lọ́wọ́ bá mi lójoojúmọ́ kí wọ́n rán mi wá sí ló bá rán mi wá sí bíbá ṣe máa mọ bí bíbá ṣe rí máa jókòó sí bíbá pé àwọn èèyàn wa wọ́n gbọ́dọ̀ ní lárí àwọn èèyàn wa ìlú tiwa náà ó yẹ kó jẹ́ ká fi yan ọ̀gbọ̀n káwọn èèyàn máa wá pọ̀ wọ́n máa sanwó láti wá síbi torí gbogbo ọrọ̀ ajé Ògùn ṣe ọ̀dọ̀ tiwa ló wà. ló wá ṣe wá dàbá ń jà pé torí pé àwọn kan wá àwọn àjèjì kan wá àwọn ọmọ òjijì kan dé dàbá ń sọ pé torí torí àwọn tí inú bí ó yàtọ̀ sí àwọn tọrọ ń dùn o torí lẹ́yìn inú lè máa bá àwọn èèyàn bọ́tẹ́ tí ọ̀rọ̀ bá dùn tó bá kúrò níbi tó ti sọ̀rọ̀ fún àrònú wò á dẹ̀ change mind torí náà ẹjọ́ torí Ọlọ́run kì í ṣe torí àwọn kan kò torí àwọn ọmọ wa tó ń wọ̀ lẹ́yìn. Èkìtì làwọn ọmọ tèmi àwọn ọmọ mẹ́ta tí Ọlọ́run fún mi Èkìtì ni wọ́n ṣùgbọ́n mo mọ̀ wípé ibù tó tẹ̀ jẹ́ pé èmi obìnrin ni mo jẹ́ ọmọkùnrin ni mo jẹ́ ní ṣùgbọ́n obìnrin ni mí
bó tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ táwọn ọmọ mi bá fẹ́ kọ̀ọ̀kan ní area yìí mo mọ̀ dájú pé wọ́n á mú mi. Kí ni wàá ṣe tí wàá jẹ́ pé àwọn àjòjì pátápátá táà gbọ́ wọn táà mórí ìwé táà mọ̀ tó ṣe mo fẹ́ sọ fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pé kì í ṣèṣì yìí o, ó ti bẹ̀rẹ̀ láti àtìgbà àtijọ́ ní àwọn èèyàn wa ni wọ́n ti ṣe wàhálà pé ká lè bọ́ nínú oko ẹrú. Àwọn tá a lè ti ń tẹ̀lé wọn náà bí ẹ̀sáàpù kékeré kan. Ẹ rántí 2006 Afọbajẹ hotel 400 plus Yewa children làwa kó sílẹ̀ for a whole month on this ICT because ó tẹ̀ jọ wá lógún tù sí lọ́ngbà yìí. Gbogbo wọn lẹ́yìn wọ́n ti dèèyàn ńlá. Many of them wọ́n ti ṣe ICT wọ́n ti ṣe first degree second degree wọ́n ti gba PhD. Tó bá yá àpè gbogbo wọn torí àdúgbò sí àgbogbo àgbogbo wọn sílé á sì bá wọn sọ̀rọ̀ pé kó má gbàgbé ẹ̀yìn kó má ti torí owó ta ogún ìbí wọn. Ẹ ṣe púpọ̀ ẹ má bínú. Ajimotilayi Samuel. Bọ́lá David. Jíbẹ̀tọ̀ Kẹ́hìndé Ìyàwó. Jíbẹ̀tọ̀ Kẹ́hìndé Ìyàwó.